ẹ̀yin ẹ̀wù àwọn èèyàn fẹ́ ṣe ẹ̀wù sẹ́yìn náà láìké tẹ́ ẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́pàá káàkiri kò bójúmu kí lẹ́gùn rí pé kò láìkí pásítọ̀ àbí kò láìkí àfa àkọ́nà lọ́rẹ́ ó lè kò ní ìdí kò sẹ́ni tó ń lè rí bóyá àwọn muslim fẹ́ ṣe nǹkan kí wọ́n ní wọ́n wọlé ọlọ́jẹ̀ nítorí pé wọ́n ń ṣe léyà kò dẹ̀ ní kí ọlọ́jẹ̀ kó wọ mọ́sálásí bọ́ máa ń kírun ẹjẹ́ wọn máa kírun tí wọ́n. mo fẹ́ àpè tí ó bá wa ṣe ìwúre àdúrà ìbẹ̀rẹ̀ pẹ̀lú bàbá wa Olúwo kọ́lọ̀ jẹ́ kí ẹ̀mí bàbá ogun o akọ̀wé wa Ajíbádé ẹ bá wa ṣàdúrà fún bàbá kẹ̀lẹ̀ ṣàdúrà fún Olúwo ìdàgbàsókè Ìwó. ẹ lè ṣàdúrà fún Ìwó ẹ bá mi dúpẹ́ ni. kábíyèsí Olódùmarè ká sì kábíyèsí fún bàbá wa. torí tí bàbá wa Olúwo gbogbo ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kábíyèsí Olódùmarè ni wọ́n sọ kábíyèsí o. àlefàkàn ló ní níbi ọ̀wọ́n ìrọ̀sù ó ní mo dúpẹ́ àwọ̀ ọba babaláwo ọba ló ní fáfọ́fá wọ́n ní kọ́bọ̀ ó gbọ́ kọ́rọ̀ àdójú ọ̀rọ̀ kábíyèsí ilẹ̀ wa ọ̀rọ̀ wọn ò ní dojú. ìbá ní níbi òjì ògbè ó ní ọ̀wọ́n ìṣògbèsè ní òjì ògbè ó ní iwájú òkun ní í ṣe ẹ̀yìn òkun ní í ṣe lókun mẹ́rìndínlógún abéjì ògbè sọ ló kọ akọ ajá lóhun àwọn àlà ló sùn ajá fún dẹ́sà lọ́kẹ́ ẹgbẹ́ ikú yálé lọ́kẹ́ apá àwọn yálé ikú òní oníbùdó sílẹ̀mọ́ ń sílẹ̀mọ́ àwọn oníbùdó sílẹ̀mọ́ ń sílẹ̀mọ́ àtàlẹ́kù lè bá ikú òní pa àwọn Olúwo báyìí o gbogbo àwọn táwájọ́ mọ wọn ikú òní pa àwọn náà báyìí o ẹ̀rí kẹrin sẹ̀sẹ̀ adáwọ̀ ojú ọ̀pá eré ewu lọ́ọ̀bẹ̀ tiwa ẹ̀là ìbọ̀rú ẹ̀là ìbọ̀yì ẹ̀là ìbọ̀ ṣíṣe. bàbá èyí tí a bá wà ní pé ọdún wa ti fẹ́ bẹ̀rẹ̀ ní kálọ́gbé ọ̀sẹ̀ tó ń bọ̀ torí ọjọ́ Sunday on the 3 ní Kélébé ó jáde on the 8 on the 7 80 9 títí tó fi pé 17 days ní a fi ṣe ọdún ọ̀hún tá a sì wá bẹ̀yìn bàbá wa pé gbogbo tẹ́ ń bá wa sọ làwa náà ti bá gbogbo wọn sọ ipe kí wọ́n jẹ́ kí gbogbo rẹ̀ ọlọ ní ìrọwọ́ ìrọsẹ̀ àfẹ́ ogun dàgídàgán tó lè da àlàáfíà ìlú rú èyí nù bàbá àdékáwá fi tó yín ní etí o kábíyèsí bàbá o. mo ti gbà tó ẹ̀mẹ́ta lájọ ṣe ó ti tẹ́ ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin tá a jọ ṣe tẹ̀sí àsọ pé àfi ọ̀rẹ́ yìí náà àfi àdá náà lọ èmi ò lè promote violence. ayé àtijọ́ ó kún fún ogun ayé àtijọ́ ọ̀dà tó sì o láyé àtijọ́ kò sí ọlọ́pàá kò sí ilé ẹjọ́ kò sí kóòtù kò sí civil defence kò sí anybody agbogbo wájọ máa ń nara wá káàkiri ní táwọn ìjà lámọ́jà kìí ṣe ìjà ti gbalẹ̀ ìjà ti gbàyàwó gba gbogbo ẹ̀ ní obìnrin ò sì lẹ́nu bẹ́ẹ̀ ayé àtijọ́ ẹ̀ẹ́dẹ́ lẹ́nu bẹ́ẹ̀ o obìnrin ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ ayé àtijọ́ ìsìn lọ́gbà yín lẹ̀ lẹ́yìn obìnrin ìsìn lọ́gbà yín lẹ̀ bá ṣe ìsìn tó bá jẹ́ ayé àtijọ́ nìkan kò sí obìnrin tí ó pò bí inú yín gbẹ́sẹ̀ lé yín. bẹ́ẹ̀ ni ọba àlọ́kọ́ ńlé ayé ọmọ ayé àtijọ́ ni ẹ̀wọ̀n ọmọ ayé àtijọ́ ẹ̀mí àgbà lèmi kìí ṣe ẹ̀mí ìsìn ẹ lè má dà mí mọ́ ẹ̀ẹ́dínlógún ni mí pàpà ọba dà mọ́ bẹ́ẹ̀ ni ẹ̀rí kí n kọ àrólé aláàsìgbẹ̀rún àbí kí n kọ àrólé Olódùmarè tí wọ́n sì ń pè lólódùmarè nílẹ̀ Lárúbáwá ni àlá mọ nílẹ̀ Yorùbá ń lè kọ́ síbẹ̀ ohun tí ń kọ́ bẹ́ẹ̀ la Olódùmarè ohun gangan ló lòdù lẹ́yìn ọ̀bá mọ tèmi sọ àìsìn àti yàtọ̀ sátijọ́ a gbọ́dọ̀ tún nǹkan ṣe ni modifications ó gbọ́dọ̀ bá nǹkan àkọlà mọ́ nísìn wọ́n tó bá mẹ́pọ̀ fẹ́ kọlà ṣé ká kọlà fún ẹ ó lo west t-shirt yẹn ó dẹ̀ wọ kínní boys dẹ̀ ni ẹ ṣé ká kọlà fún ẹ sìn àwọn àṣà àtijọ́ ni tí ò bá sin mu nǹkan tí ò bá sin mu ẹ jẹ́ kó bẹ̀ last time tí ń dẹ̀ máa sọ nì last time tí máa sọ nì àní ṣerú mítìnì mọ́ tó bá ti jẹ́jà gíga lólókùn ilẹ̀ Yorùbá ò ní ìdí gbogbo eléyìí àṣà wa dùn ìmí àṣà mi ni ó pé sára mi kòsítẹ́ntì ò ní mọ ilẹ̀ kẹ́ tèmi àṣà ní kí n wọ pamọ́lẹ̀ àbí tí ajá àṣà àṣìṣe ní wọ́n pé ká máa lura wa kò sí yẹn mọ́ ní ìsìn
bí ẹ bá lù yẹn ní ìsìn wọ́n lè sú ẹ sí court. Kò ní kọ́ anybody ò ní láti fara nira wọn lù. Èmi gẹ́gẹ́ bí olórí ìlú mi gbọ́dọ̀ rí pé nǹkan tí ó máa fa nínà sísára wọn dáadáa kí wọ́n á máa sọ pé ìyẹn ni màá mí ní bílẹ̀ kó ṣe wọ́n nìyẹn. Àbí tẹ́ bá sọ pé tá a bá rí pé gbogbo eléégún kò sí àdá àti ọ̀rẹ́ tí wọ́n fi máa nà ẹ̀ lọ́wọ́. Mo dẹ̀ sọ ní Sokoti nígbà yẹn mo ní Sokoti ìwọ láìkí àdá ló ti máa ń mú lọ́wọ́ láyé àtijọ́. Wá nǹkan mi tàbí ká wá ike àwọn tí àwọn ẹ̀ṣẹ́ àwọn wo múbi ẹ bá rí tí wọ́n máa ṣá àwọn ní sword ló múbi kì í ṣe sword. Gbogbo múbi tẹ máa wo táwọn ìbò máa ń ṣe yẹn lẹ́yìn tí wọ́n gbé orí tí wọ́n sá máa ń ja ogun kì í ṣe a ní ẹ tíra yẹ. Nǹkan máa ń yí padà ní o àyípadà rere ní kó máa báyé wa àyípadà rere làwa ń fẹ́ nínú ìlú. Ẹ mọ̀jà àwọn ọlọ́pàá ti wà kíní ti wà sójoojúmọ́ láàmú lọ bẹ̀rẹ̀ àwọn kóòtù kọ́ ẹ pé ẹ fẹ́ sọdún DPO pè area command ó pè commissioner of police ó tún pè ẹ wo àwọn yòókù náà aṣá tiwa rèé a lè yọ eégún kúrò ní àṣà Yorùbá kò sí yọ torí táwa fi ń dunnú nù ní táwa plan fún eégún yàtọ̀ ju tẹ̀yìn plan lọ bẹ́ẹ̀ ṣe gbogbo èèyàn mọ̀ sá fún yín nǹkan ẹ̀rù tẹ́ bá ti ní nǹkan ẹ̀rù lẹ́mọ̀ sí àwọn ọba tí wọn ò tí ì fẹ́ kó nínú ọ̀rọ̀ àtijọ́ náà wọ́n mọ̀ ní ẹ̀rù lọ́ba fi irọ́ ìfẹ́ ni ọba máa ń lò ìfẹ́ lè nílò faraàlú nítorí wọn ò fi ẹ̀rù sí ọba ààyè ilé máa fẹ̀rù sí ọba àgbéṣe ní 2025 láwà yìí ẹ̀rù kọ́ ọ̀yá ẹ lọ lù wọ́n ẹ lọ gbalẹ̀ wọn ẹ lọ ṣe kínní ó yẹ kébì náà máa ṣe tó bá yẹ pé ní kí n má kúrò látijọ́ nìyẹn náà àṣà ò lè bàjẹ́ àṣà máa dá sí ni àwa la lọ́jọ́ wájú future Yorùbá yẹn ní àṣà àti ṣe owó ńlá bẹ́ẹ̀ mọ́kẹ́sẹ̀ òyìnbó mélòó ni ẹ rí níwò nígbà eégún tí ò ní sáfẹ́ ní ẹ̀ ó dẹ̀ káwọn òyìnbó máa wọlé ó kó wọn wọlé àbẹ́ Sokoti ọmọ ni wọ́n káwọn òyìnbó wọlé fún eégún nígbà tí wọ́n ní is too violent. A ti sọ fún yẹn sílẹ̀ gbọ́ ẹni eégún ẹ máa nàyàn náà ni ẹ máa táyìn láti wọ́n jẹ́ kó wọ́n lẹ̀ ẹ lọ rò ẹ wò ó ṣé wá dáa kí ọlọ́pàá máa ẹyin youth tẹ wà láàrin wọn àwa ní plan for future we have a plan in the world for the future ọjọ́ iwájú yín bí ọjọ́ iwájú yín ọba dá ọjọ́ iwájú tèmi ni ọ̀dà tí n bá ti rí èèyàn mú yan gan nù yín èmi ni mo fail tẹ́ ẹ̀ bá sì ti gbọ́ èmi náà yẹ àṣà gidi nínú àjọ káwá wẹ tí kó di nǹkan àgbáyé kó di nǹkan tí àwọn èèyàn fẹ́ wò màá ní ipa jàgídíjàgan kò lè sẹ́ńtíọ́ kò sọ́ba tí ń fẹ̀rù báàlù ṣe tìlú ó súnmọ́ wọ́n mọ̀ sá fún ni àmọ́ àwọn ọba tó yẹ pé ẹ̀rù ni wọ́n fi ń ṣèlú wọn tí wọn kọ́ mọ́ mọ́ra ipò mi wà ẹ̀ lè wọ ààfin wọn náà àmọ́ bòmí bóun fẹ́ rí mi nísìn ní Sokoti fẹ́ rí mi personally nísìn yóò wọlé wá kábíyèsí mo fẹ́ rí kò sẹ́nìkan nù yín tí ó sọ mọ́ òun ò lásẹ̀t ètí ọba fẹ́ wá àti ń sọ láti yóò ti pọ́dún mẹ́jọ àwọn ti ju ọdún mẹ́jọ lọ ká ti jọ ń sọ báyìí pé ẹjẹ ní tèmi ń fẹ́ nìyí kápá ti ṣe láì gbà ní ọdún eégún wo iyì wo lẹ fẹ́ ní tọ́bọ̀ bàbá yìí sí ẹ sọ yìí kàbẹ́ kọ́ bá dá sáṣà lọ dáa ọba wa lóun rí nǹkan tí ọ̀dá náà gbé yí padà ẹ sì lẹ́ẹ̀ yí padà ẹ jẹ́ pé ní iṣẹ́ ọba tí ń bàṣà ni ọba tí ń tàṣà sí Yorùbá ló sì máa gbọ́ lẹ́nu òṣìṣẹ́ tó lè sọ pé ó lójú ọba tó lè sọ Yorùbá tí mo sọ Yorùbá àpèlẹ̀ làwa ń sọ Yorùbá àjùmọ̀lò lójú ọba tí ń sọ Yorùbá àjùmọ̀lò wà lọ lórí ẹ a sì wà ń bì a sì máa sọ fún bó ṣe dáa làwa ń fẹ́ kò sí ẹni tó lè gbé àṣà ìga tó lù wò àjọjó àjọ lòlù tí wọ́n fẹ́ pàṣà nígbà wọ́n bá ti jẹ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì kìí ṣe inú bíbà ìlọ́wà
ẹ̀sìn mùsùlùmí kì í ṣe inú bíbà ló wà bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn ìṣẹ̀ṣe kì í ṣe inú bíbà ló wà ìta ló wà èmi Olódùmarè nìkan ni èmi wá lè wà báyìí lọ́wọ́ báyìí lè bá wà a gbọ́dọ̀ gbọ́ra wáyé ni o a bá ti gbọ́ra wáyé ọmọ mi náà ni n ò lè sọ ọmọ mi ní tí ọmọ mi bá ń ṣe tí ọba dá ní ọmọ mi tí ọba tó bá lọ skul tí ọba mọ̀wé ní sọ fún pé tó ń ṣe ọ̀dà ọmọ mi náà ni ó máa tó ń ṣe lọ́fẹ̀ẹ́ òun lẹ́ ń lọ ọ̀dọ̀ ọlọ́pàá lójoojúmọ́ nítorí pé ẹgbẹ́ sọ̀rọ̀ ọba jẹ́ pé kíní kí ló dé tẹ̀ wá kí ni ọdẹ tó ọlọ́pàá pé tẹ́ ẹ bá ṣe ń tọ́ da kí ló dé tó ọlọ́pàá òkùnkùn bá pè ẹ wọ ọlọ́pàá ló wá sẹ́yìn pé èmi ló yẹ kí n máa sọ pé àwọn ọmọ mi ni yóò tí wọ́n sì ń ṣe ẹjọ́ ẹ máa ṣe kíní ẹ bá wọn sọ̀rọ̀ ẹ máa bọ̀ ní ààfin ọmọ ọba ní èmi àti nílá lè jọ gbé àṣà ìgbà àti ẹ̀ bá ti gbọ́n tí mò ń sọ àti pé àwọn bàbá ṣe wà náà bá ń bá sí náà máa kọjá lọ nínú ó sì máa wà láàfin mo wà láàfin ní ọdún tó lọ tó kó ti kánlẹ̀kùn ẹ má jẹ́ wọlé kò ní wọlé àdá wà lọ́wọ́ rẹ̀ kò lè wọlé ó kó àwọn jàgídí ààrẹ lọ kò lè wọlé bá ń ṣe kínní ẹjẹ́ aṣọdún yìí kó dùn ọdún ni kéèyàn ṣe kó dùn kí ṣe kẹsì ọdún tó ẹgbẹ́ àwọn àmọ́ ìlúra wa àwọn ìgbà yẹn làwọn èèyàn tí wọ́n ń jà ìgbà yẹn ní a fẹ́ settle scores ìgbà yẹn ní a fẹ́ jọ lura wọn ẹ má bọdún ìjẹ́ ẹ̀yin lẹ́ bọdún ìjẹ́ fáwa ti mọ yín as a genius nínú èmi fẹ́ rí a lè fẹ́ showcase into the world tí gbogbo ayé ọ̀ká lè showcase pẹ̀lú èèyàn ṣáàdá èèyàn sọ̀bẹ̀ àti èèyàn náà yàn á lè má náà yàn mò ń wá káwọn èèyàn wá máa wò nínú yọ̀ọ̀dà fún yín o ẹ̀ sọ ire o.